Alhamdulillahi rabbil alamin, arrahmanir rahim, maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Adúpẹ́ fún Ọlọ́run ọba oníkẹ́, ọba aláàánú, ọba ọlọ́pọ̀ oore, ọba tó tún ní ká láǹfààní láti rí ọjọ́ tòní tí í ṣe ọjọ́ 23 nínú oṣù Ramadan. Èyí náà la fi ń kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa, ẹ̀yin òǹwòran wa lórí ìkànnì Jígí Alára wípé ẹ káàbọ̀ sí orí àkọ́tún ètò wáàsí àwẹ̀ táǹkì yín ní kíkí ọlá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò níbi tá a ti máa láǹfààní láti bá àwọn àfáà ńláńlá, àwọn ṣèékì jàǹkànjàǹkàn tá a ti máa ń bá wọn pàdé ní orí ètò yìí, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé abala méjì òun ló wà lórí ètò yìí. Abala àkọ́kọ́ labala bí tá a ti máa ń gbọ́ wáàsí, abala ẹlẹ́ẹ̀kejì ní abala ìbéèrè àti ìdáhùn, níbi tí a ti máa láǹfààní láti béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ṣèékì wa lórí wáàsí tí wọ́n bá wa sí. Tẹ́yin ará ilé náà, tẹ́yin náà láǹfààní láti tàkòtó ìbéèrè yín sí wọn. Orúkọ ọmọ òun náà ni ìjánu ọmọ Abdulhakeem Adétọ́lá Adémọ́lá ń lorúkọ tèmi. Mo kí yín o, ẹ káàbọ̀, ẹ sì ṣeun púpọ̀ bí ẹ ṣe ń gbọ́ wa tí ẹ ń wò wá. Alhamdulillahi rabbil alamin, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àfáà wa tí wọ́n ti wà ní ojúwòran ọdún ni wọ́n kì í ṣe àìmọ̀fólókò bá àbá ní ìṣe, bóyá òní ní ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n máa bá wá sí orí ètò yìí tí ẹ ti máa ń bá wọn pàdé. Ṣùgbọ́n fẹ́yìn tó bá yẹ pé fún ìgbà àkọ́kọ́ rèé tí ẹ láǹfààní láti bá wọn pàdé, àwọn bàbá wa tí ẹ ń wò lójúwòran yín, àwọn náà ni Sheikh Alhaj Dr. Abdulsemil Arikeosola Ọlátúndé Aláàdùn. Bàbá ni wọ́n jẹ́ mufasir fún mọ́sálásí Ànábì lónìgbà, chief missioner ní ìlú Òṣogbo. Ẹ ṣeun bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò. Ọjàrí ẹkún ọjọ́ mẹ́ta. Ẹ ṣeun bàbá. Àdúrà ọgbà. Àmín. Àsìkò ìgbẹ́. Àmín. Kẹ́mọ̀ rẹ̀ yóò sùn. Àmín. Pàtàkì ohun tí a gbé bàbá wá sí orí ètò fún lónìí náà ni láti tún bá wa ṣe wáàsí àwẹ̀. Èyí tó sì ń jẹ́ tí wọ́n ò bá wa sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni a pè ní pàtàkì òru Lailatul Qadri àti pàtàkì itikaf. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé tí a bá ti wà ní ọjọ́ 10 tó gbẹ̀yìn nínú oṣù Ramadan báyìí, ọjọ́ yìí a máa fi ń wá òru abiyì, òru ẹ̀yẹ, òru Lailatul Qadri. Ó náà ní pàtàkì tí bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí. Bismillah. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ọjà sí pé òun náà ló tún sọ wa di ọjọ́ òní. Ọlọ́run májèlé òjópin ìjókòó fún wa o. Ọlá sájọ́dá Muhammad, ọlá agbára Ọlọ́run, olóògbé Ọlọ́run, ààwẹ̀ kan lèèyàn máa ń ṣe téyìn ṣe yìí mọ́, Ọlọ́run máa ń ṣe lé lópin fún wa o. Àmín. Olúwa òdì sáyìn rẹ̀ fẹ́nìkan kan pé kọ́ dàmà, à ń sáǹsí náà ni, ilé ìmọ̀jì òjópin o. Ìsìnní ní alá Rabbil bashar, alálẹ̀dí àtàṣìbár, àtàlẹ̀dí àyàlúwàrá, bí a sì rí wàlá àsàr. Ìsìnní alá Rabbil bashar, alálẹ̀dí àtàṣìbár, àtàlẹ̀dí àyàlúwàrá, bí a sì rí wàlá àsàr. Àsìbúkà máa àwòlákà min qalbin wa sam'in wal basar, wa min lisanin mutilakin lidhikrika sayfi dhakar. Àsìbúkà máa àwòlákà min qalbin wa sam'in wal basar, wa min lisanin mutilakin Lidhikrika sayfi dhakar. Atọ́kùn afẹ́lẹ́ ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá ní, Alhamdulillah. nítorí pé ọ̀pọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ látèsí. Bí wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ níjù, ara ilé ò gbọ́ àbí ti máa ń pòwe. Orí tí ń ṣẹlẹ̀ káàkiri ayé ìpápátá, ọba tó wá là wá nínú ewu tọ̀sán àti tòru. Àwọn àbá wa àgbàlagbà wọ́n ní ọ̀pọ̀ ènìyàn láàjọ ń yó, láàjọ ń jó, táàjọ ń yọ̀ lọ́ọ̀dún èsìn, tí gbogbo wa ń ṣàdúrà pọ́lọ́hun jí ó yẹ wá ká sì tún sẹ́mí tọmọtọmọ. Ṣùgbọ́n nígbà tí ó fi wá dọ̀dún èyí, àwọn kan fi lélẹ̀ wọ́n wọgbó, àwọn kan ń bẹ lẹ́wọ̀n bí ọ̀bọ, àwọn kan ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Àwa tá wá ń bẹ láàyè, tá tún ń bẹ láyé, ọpẹ́ ló yẹ wá tọ̀sán tòru. Ọpẹ́ ló yẹ wá tọ̀sán tòru. Ọpẹ́ ló yẹ wá
tọ̀sán tòru. ọpẹ́ ló yẹ wá tọ̀sán tòru. lẹ́yìn náà tá a ti yan ọlọ́run ayin ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ní láti ọ̀dọ̀ aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam kọ́lá wọ́n lọ sọ̀rọ̀ yìí pé àtá ní Jìbìrìlù aṣáájú ẹ̀dá ní màlẹ́kà Jìbìrìlù wá bá wọn wà Míkáílù àti Míkáílù wá Sàráílù oníwá Ìsìráfílù wá Sàráílù màlẹ́kà mẹ́rin wọ́n bá lálejò fi súrátìlì ínsì wọn ò gbé àwọn màlẹ́kà wá o wọ́n kàn wọ jàlámíà bí wà báyìí ní fi wá ṣùgbọ́n Muhammad dáàmà páwọn àwọn màlẹ́kà yìí wọ́n ní ọ̀gá ogun màlẹ́kà ní Jìbìrìlù fàkọ́lá Jìbìrìlù ó ní yá Muhammadu ó ní wà sájẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam ó ní tó ń fẹ́ bọ́ sọ ni pé man salla alayka fi kulli yawmi ashara marati ẹni tí ń bá ń ṣe àṣàlátù mẹ́wàá fún wọn Muhammad ojoojúmọ́ tí ọjà ti ń ṣe tọ́bá ikú sórí bẹ́ẹ̀ ó ní àná ákísù biyadihi yawmal qiyamati wa amuruhu ala sirati kalibarikil khatifi èmi ní ń fà lọ́wọ́ báyìí tó bá dálì kìámà tí wọ́n mú rí náà lórí òkè àṣírátì tí ó ìwà Àlùjánnà torí bí téyìn ò dérí ní àlìkìámà ń lọ́rùn àbíta lọ́dọ̀rùn rí ẹn tí àbádé kò rí ní ayé gan tó bá lè kó àbọ̀lọ Àbújá wọ́n mú rí náà ni o nítorí pé yọ́mọ̀ gbé abúlé àwọn títí tí ń gbọkọ̀ mẹ́fà lẹ́ẹ̀kan náà yóò sì mẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àlìkìámà kọ̀sẹ́ni tó débẹ̀ rí àná Jìbìrìlù ń dábàá díjọ́ náà ẹni tí máa ń ṣe àsàlátù fún wọn Muhammad mẹ́wàá lójoojúmọ́ àná ákísù biyadihi wà á múrù aláṣírátì wọ́n fà lọ́wọ́ báyìí rí náà ni tí ìwà Àlùjánnà kalibarikil khatifi wọ́n jẹ́ kọ́ kọjá bí àmànàmọ́ná lórí òkè àṣírátì. fakọ́lá Míkáílù náà wá dáhùn ó ní tọ̀ àìsí mẹ́la ìdásí o ó ní ntọ́gà wá wíhun póun ó ṣe àná asíkíhì mínà àwùdíkà tọ́bádàlì kìámà ohun Míkáílù ló wọ́n wà ní di àti máa fídì àwọn èèyàn pé ẹni tí ó jẹ ẹni tí ó mu nígbà tá a sọ pé wọ́n lọ́mọ sáfù àwọn èèyàn ó ní àná asíkíhì mínà àwùdíkà àwọn nǹkan lẹ́yìn dòdò sí òsìlá tí òsìlú ẹ̀ láyé tí wọ́n palẹ́sẹ̀ fún kalẹ̀ fún Muhammad òun ó fún tọ̀ náà mú ń bẹ̀. wàkọ́lá Ìsìráfílù wá nítọ̀ àìsí bẹ́ẹ̀ ni àìbá wọn dá sí o òun náà ni àná aṣíjúdù lillahi ta'ala tó bá jọ́ ń gbé ìdàlì kìámà àná aṣíjúdù lillahi ta'ala mọ́ àrífáù àtàyàgìfẹ́dà láhùláhù ó lóun ó forí kalẹ̀ fọ́lọ́hun wọ́n wà takú síbẹ̀ wọn ò ní gbórí sókè àtàyàgìfẹ́dà láhùláhù títí tọ́nà wọn fi forí jìn tọ̀hún tí ń bá ń ṣe àsàlátù fún Muhammad sallallahu alaihi wasallam àkọ́lá Sàráílù màlákùlù mọ́tì náà wá dáhùn pé nígbà tó náà ti wà ń bí òun náà ní tóun ó ṣe nítorí wọ́n ṣe fi ń tọ́ ni pé àná akíbídù rú àwú kàmọ́ akíbídù àríwá àlẹ́ àǹbìyá ìwà rúsùlẹ̀ alayhimu salatu wassalam níjọ́ tí ń tọ́ bá jáde láyé akíbídù rú àwú wọ́n gba ẹ̀mí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ò ní jí ó ní lára bóun ṣe máa gba ẹ̀mí àwọn ànábì Ọlọ́run àtàwọn ìránṣẹ́ Ọlọ́run tí kìí ní wọn lára tóun máa ṣèrọ̀rùn fún ẹlòmọ́ ṣèrọ̀rùn fún tọ̀njọ́ náà tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ ẹjá sọ pé àsàlátù fóníṣẹ́ ńlá àsàlátù fóníṣẹ́ ńlá Ọlọ́run tó gbé Muhammad ga jàre dákun gbà wá náà ga àsàlátù fóníṣẹ́ ńlá àsàlátù fóníṣẹ́ ńlá àsàlátù fóníṣẹ́ ńlá Ọlọ́run tó gbé Muhammad ga jàre dákun gbà wá náà ga àsàlátù fóníṣẹ́ ńlá. Atọrọ fún àwọn àlùfáà àti ẹnkọ́ alẹ́kọ̀ọ́ àti ń bẹ láyé Ọlọ́run bá kẹ́ni kẹta yé àwọn tí ń ti bọ́sálì kìyàmà bá kẹ́ni kẹta kìyàmà ọlá agbára Ọlọ́run olúgbò Ọlọ́run ní tí atọ́kùn wa ní ká sọ ó ní pé lórí Lailatul Qadri lè tọ́já sí pé ká tó rí Lailatul Qadri ó dìgbà tí àyè bá di 20 láàrin 20 sí 30 àìmọ́kànlélọ́gbọ̀n ibẹ̀ ni Lailatul Qadri farasin sí ẹni tí ó bá wá rí Lailatul Qadri ẹ̀ntàn wọ́n yóò ṣàìsùn ni o nítorí pé nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣàpèjúwe fún wa ó ní bọ́yá 23 bọ́yá káàgbọ́dí 27 àárín méjèèjì kò sára tọ́lọ́run lè dá
in ló bí ìtìkáfù pé ká kúrò nulé ká lọ sínú mọ́sálásí àwọn kan mọ́ tara wọn láwọn fẹ́ ṣe ìtìkáfù wọ́n lọ mọ́ súnlé wọ́n mọ́ jíwá sí mọ́sálásí ní yóò lọ súnlé yóò jíwá mọ́sálásí láàárọ̀ àbí kí yóò kọ́kọ́ sọ wọn dákan lé kò lè fi lélẹ̀ so ẹni tí wọ́n ṣe ìtìkáfù yóò pò nílé pátápátá in tí ó jẹ tí ó mu wọ́n mọ̀ wá gbé bá ń bẹ̀ ni kìí ṣe pé mo fẹ́ lọ fíṣítì lé ọ̀dà àárọ̀ ọjọ́ ọdún níjọ́ ìdìlìfítírì ní ó tó lọlé ṣùgbọ́n tá ẹ́fà yọ́ mẹ́ ní wípé Olúwa ṣe rọrùn fún Muhammad sallallahu alaihi wasallam nítorí pé àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ní akẹ́yìndé gbẹ̀gbẹ̀rin ní Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó nira fún àwọn tó ti lọ Olúwa ṣe nírọ̀rùn fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ńlá fi lọ sínú àyá Al-Qur'an tó sọ fún wa wípé a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadri inna anzalnahu fi laylatil qadri laylatul qadri khayrun min alfi shahri inna anzalnahu fi laylatil qadri wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahri tanazzalul malaikatu war-ruhu fiha bi'idhni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr. nígbàtí ànábì Musa ń bẹ láyé alayhi salatu wassalam wọ́n ní dhahaba ila jabali Baitul Maqdisi ó lọ sí òkè kan ní Jerusalem faraha kauman ó wá rí àwọn àjọ kan bẹ̀ ya'buduna Allaha ta'ala bil jiddi wa sahayi wọ́n ń sin lọ́wọ́n wálé mọ́ wọ́n kó lọ sórí òkè ibi tó kèlì lọ ti bẹ̀rẹ̀ nígbà náà nù pé à lórí òkè ibi tó ti bẹ̀rẹ̀ nù àwọn lọ takú sórí òkè wọn wálé mọ́ aṣọ kan tí wọ́n mú débẹ̀ ó ti gbó wọn sì wá gbòrò wára mi ó wá di jẹ́ ń dewé bora wọ́n ní wọ́n ń sin Ọlọ́run bil jiddi pẹ̀lú ìyànjú wà sáyì àti iṣẹ́ àṣekára kí ni wọ́n wá wọn ojú rí Ọlọ́run wọ́n nígbà tánà Musa rí wọn fasahala wọn ọwá bí wọ́n lè rè pé ma ń tún bóòlẹ̀ yìí ti jẹ́ fakọ́lù wọn á dáná Musa lóhùn pé nánà mi ní ummatika ara àjọ rẹ̀ làwa náà nahabudullaha ta'ala una mọ́sù sàbù ìnà sánàtí àti wà ń bí ní àti tó àádọ́rin ọdún tàà ti déhìn wọ́n ní tọ́ámù náà nabatul haridi wà libáṣù náà libáṣù sọ́búrì wọ́n ní gbà ká sọ táwọn mọ́dé ìgbó egbé lókù táwọn ń lọ dá táwọn ń dàbòrà nítorí ìtọ́lọ́hun nàbá ó ní tọ́hámù náà oúnjẹ táwọn ń jẹ ń bí nabatul haridi gbogbo ń tọ́ bá so bọ́yá wọ́n ti pè àgbàdo tó bá yọ ń bí àwọn ọ̀yà jẹ kókò tó bá wà ń bẹ̀ tó bá mú èso jáde àwọn jẹ bí àgbálùmọ̀ bí nǹkan táwọn máa jẹ nu wọ́n ní wọ́n sàrábù náà omi táwọn máa mu máa wulẹ̀ mọ̀ tọ́lì tójò bá rọ àwọn gbẹnu sí ni kò sí bóòlù táwọn fi pọn àwọn ò ní táwọn tiẹ̀ fi pọn mi gan pé ẹja sújò ju pé àwọn ó gbẹnu síbẹ̀ làwọn ó fi mú káwọn ó lè rojú yọ Ọlọ́run wọ́n ní fàfàríà Musa alayhi salatu wa inú Ànábì Ìsá wá dùn pé àwọn èèyàn náà ló sí lọ́nà tó bá jù fáwọ́ aláwùtàálá ilé Ọlọ́run wá ránṣẹ́ sí Musa pé wọ́n kàn ń dunnú ni lóòótọ́ tó dùnú lóòótọ́ páwọn ọjọ́ rẹ̀ wọ́n yáyì wọ́n sí dáadáa wọ́n ní ṣùgbọ́n líhù mọ́tí Muhammadi sallallahu alaihi wasallam àní Muhammad tí ń bọ̀ lẹ́yìn tí ẹ ń bọ̀ bá dé líhù mọ́tí Muhammadi ń bẹ fún àwọn ọjọ́ rẹ̀ yawmu ọjọ́ kan fíhì rákíàtáni ọjọ́ kan ń bẹ tí máa fún àwọn ọjọ́ Muhammad tó já sí pé fíhì rákíàtáni khairu min asakuli tí wọ́n bá kí rákà méjì yẹn khairu min asakuli ládá tí wọ́n gbà yóò ju ti àwọn tí wọ́n sin lọ́n láàdọ́rin ọdún lórí òkè lọ
fakọ́lá Musa àní Musa wá sọ fún Ọlọ́run pé ayùyọ́ omi ìdálíkà ọjọ́ wò lọ́jọ́ náà fakọ́lá tààlà yóò múlì jùmọ́ àti ọlọ́jọ́ jímọ̀ ni ní fún Muhammad sallallahu alaihi wasallam rákà méjì tá a mọ́ kí lọ́sàn jímọ̀ ọ̀hún ládá tí ń bẹ̀ẹ̀bẹ̀ ó ju èyí tí wọ́n ń dọ́nà báwọn èèyàn rẹ̀ lọ àádọ́rin ọdún lórí òkè lọ wọ́n ní fatama náà Musa dhalika al-yawma Musa bá ń lọ bí pé ọjọ́ jímọ̀ nígbà tí wọ́n ń wò tí dé ó ṣe yọ̀ǹda rẹ̀ fóun tó ń bẹ láyé fakọ́lá ta'ala Ọlọ́run wá sọ fún Musa pé ya Musa ìwọ Musa mọ́ kọjá ìyẹ́ o ó sì mọ́ átẹ́ ìtúkà ní ti máa fún ọ ní kọ́ faramọ́ yá Musa bó ti láka ọjọ́ sátidé mo fún ọ ọjọ́ sátọ̀dé ni mo fún ọ Musa wàyọ́mù lè yáhádì lè Ìsá Jésù ìyẹn ànábì Ìsá tí tó ń bọ̀ lẹ́yìn tí ẹ ọjọ́ Sunday ní tí ẹ ó ní mo fún wàyọ́mù lè ìsìnẹ́yìnì ọjọ́ Monday lè Halili Ibrahima àná Ibrahim ni mo fún ní ọjọ́ Monday wàyọ́mù súlà sáàì lè Zakariya ọjọ́ Tuesday ni mo fún Zakariya wàyọ́mà lè àríbìháwù ni mo fún Yahaya wàyọ́mà lè Khamisi lè Ádámà ọjọ́ Alamisi ni mo fún Ádámà tí ẹ̀ wàyọ́mù Jùmọ́átì ṣùgbọ́n ọjọ́ Jímọ̀ bí Muhammadi sallallahu alaihi wasallam àní Muhammad ni mo fún ẹnìkan sí lè gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run tún bó ti fún ní ọjọ́ Jímọ̀ nínú ọ̀sẹ̀ ó tún wá fún ní oṣù Ramadan nínú oṣù 12 tẹ́yìn pé ọlá ń bẹ fún Muhammad púpọ̀ nínú oṣù Ramadan nínú oṣù 12 tí ń bẹ nínú ọdún kan ó tún wá yọ Ramadan ó tún fún Muhammad ó tún wá yọ ọjọ́ kan ṣoṣo nínú Ramadan tí a ń pè ní Lailatul Qadri tọ́já sí pé ẹni tọ́lọ́run bá ní kó rí ọlá ọjọ́ yẹn jẹ èrè àti ládá tí ó gbàǹjọ́ náà yóò ju àwọn tí wọ́n sin lọ́hun fún 1000 months ọ̀kan náà àwọn wòlíì Ọlọ́run Qadri khairu min alfi shahr ọ̀kan náà àwọn wòlíì Ọlọ́run tó ti kọjá lọ kí Muhammad tó dé òun ti sin lọ́hun ní hálùwà tó wọ hálùwà kó ń fẹ́ sin lọ́hun fún 1000 months ńgbà táwọn èèyàn calculate 1000 months ó jẹ́ 80 years àti bí oṣù mẹ́ta 80 years 3 months 100 ọdún àti oṣù mẹ́ta ló fi sin lọ́hun wọ́n wá ní ládá tí ó gbàǹjọ́ náà ẹni tọ́lọ̀ ń bá ní kó ṣe déédéé Lailatul Qadri tó bá lè ṣàìsùn tó lè wá òru yẹn tọ́lọ̀ ń dẹ̀ ní kó rí ládá tí ó gbà níjọ́ náà ó ju tẹni tí ó sin lọ́hun fún 1000 months lọ. Lailatul Qadri khairun min alfi shahr tanazzalu al-malaikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amrin salamun hiya matla'il fajr. Olúwa ní tọ́wádìíjọ́ ilẹ̀ Lailatul Qadri nínú Ramadan náà ni yóò ti ṣẹlẹ̀ o wọ́n ní tanazzalu al-malaikatu gbogbo àwọn ìlékà Ọlọ́run pátá lọ́lọ́run wọ́n sọ̀kalẹ̀ wá sórí ilẹ̀ ẹlẹ́ ayé a lè fojú rí wọn ni ṣùgbọ́n Ọlọ́run tó dá wọn ó rí wọn pé wọ́n ti sọ̀kalẹ̀ wàrúhù fíyá Jìbìrìlù yá sábà tẹ̀lé wọn ó ń lọ̀gá ó ní kọ̀mándà wọn pé wọ́n sọ kọ̀mándà in chief àbí síbẹ̀ ní máa ń gbé náà nù ó ní ń pàṣẹ pé ìwé ẹ̀yẹn lọ báyìí ní máa ń darí wọn wọ́n níjọ́ náà ọ̀gá wọn tó jẹ́ Jìbìrìlù ló tún sọ̀kalẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run ọba wọ́n máa wá káàkiri gbogbo ilé mùsùlùmí wọ́n máa wá pé wọ́n máa wá ìkẹ́ àtọ́lá wọ́n máa ṣàdúrà fún wa pé kárí o ẹ̀ sórí ire o sàlámù níyà ọjọ́ náà mọ̀ tí tílẹ̀ ó fi wá mọ́jọ́ náà lọ́run ìkẹ́ àti ìdùnnú wọ́n máa rọ̀ ju ẹ̀ láwa mùsùlùmí ló tá a bá gbà ẹ̀ bó ti yẹ ká gbà Ọlọ́run má ṣàjẹ́ ká bóru náà pàdé Àmín. má jẹ́ kí àṣetánì kọ́ gbàdánù máa lọ́wọ́ nítorí pé èṣù òun fẹ́ kéèyàn ó sin Ọlọ́run láàárọ̀ kó sìn lọ́sàn tó bá dalé tí ó kù díẹ̀ tí ó pàdé Ọlọ́run kéèyàn lóhùn ò sí mọ́ gbogbo ètò ìdíṣe látàárọ̀ àwa dànù àwa wasted gbá gbogbo ó ti lóhùn ò sí mọ́ gbogbo wà látàárọ̀ ọbọ̀ ominu ọlọ́mọjọ́rọ̀ mọ́jẹ́ wàhálà wọ́n bọ́ sí alhamdulilayi rabbil alamin a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn sheikh wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run látàárọ̀ a dúpẹ́ wípé
adúpẹ́ gbogbo nǹkan tí ẹ bá wa sọ. Bákan náà ni a lérò wípé ẹ̀yin ará ilé ẹ ti láǹfààní láti rí ọgbọ́n kan àbí èkejì dìmú nínú ohun tí bàbá wa sọ lórí àkòrí tí a gbé yẹ̀wò lélẹ́yìí tí a pè ní pàtàkì itikaf àti ọlá tó wà fún oṣù Lailatul Qadr. Òun náà ni a gbọ́ bí wọ́n ṣe bá wa yànnàná rẹ̀. Ẹ jẹ́ ká dójú ọjà lọ́hùn, nígbà tí a bá dé a bọ̀ sí abala ẹlẹ́ẹ̀kejì tí a pè ní abala ìbéèrè àti ìdáhùn. Assalamu alaikum. Alhamdulillahi rabbil alamin. Ẹ ṣeun bí ẹ ṣe ń wò wá lórí ìkànnì Jígí Alára, a sì kí yín kú ìgbádùn ètò wáàsí àwẹ̀. Ẹ káàbọ̀ sí abala ẹlẹ́ẹ̀kejì níbi tá a pè ní ìbéèrè àti ìdáhùn. Èmi ni màá kọ́kọ́ béèrè lọ́wọ́ bàbá wa. Lẹ́yìn èyí ẹ̀yin náà láǹfààní láti fi ìbéèrè yín ṣọwọ́ sórí àwọn nọ́mbà tó ń jáde lórí móhùnmáwòrán yín tàbí kí ẹ fi sí comment section. Lágbára Ọlọ́run á láǹfààní láti dá àwọn ìbéèrè yín. Ẹ ṣeun bàbá wa lórí ọ̀rọ̀ tí ẹ bá wa sọ. Bí ẹ ṣe sọ pàtàkì itikaf yìí, ǹjẹ́ a lè ṣe itikaf nínú ilé wa? Wọn ò fààyè gbà wá ká ṣe òfin Islam, kò fààyè gbà itikaf nínú ilé. Tó bá ṣe nínú ilé hálùwà lọ́wọ́ ọ̀fẹ́ ṣàgbà àtúnra rẹ̀. Kódà níbi tí ọ̀rọ̀ itikaf dé, wọ́n ní kó jẹ́ mọ́sáàsì jímọ̀ gan ló dà. Kì í tó ṣe pé mọ́sáàsì kan ládùúgbò wa àbí pé mo kọ́lé mo ní mọ́sáàsì nínú ilé mi. Ẹ ṣeun. Ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ èèyàn lè lọ sí itikaf pẹ̀lú ìyàwó rẹ̀ bóyá kò lẹ́ni tó lè máa bá a dáná oúnjẹ, àbí ẹ̀pá àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé lẹ́yìn oúnjẹ ìyàwó wọn kì í jẹ oúnjẹ míì tí wọ́n sì fẹ́ lọ sí itikaf, ǹjẹ́ wọ́n lè mú ìyàwó wọn dání? Wọ́n fààyè gbà torí pé tó bá ti lọ itikaf à ń súnmọ́ obìnrin gan gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Èso tako sí báwọn tí wọ́n bá tún mú lẹ́yìn lọ kéèyàn kú jókòó lé rẹ̀ jẹ́jẹ́ kọ́mọ̀ wulẹ̀ lọ itikaf. Wọ́n náà lẹ ti gbọ́ yìí o, ìwọ tó bá mọ̀ wípé kò lè jóúnjẹ olòmíì yàtọ̀ sí ìyàwó rẹ̀. Wọ́n ní wọ́n lè máa bá yín dáná wá láti lé. Bẹ́ẹ̀ wọ̀ gbọ́dọ̀ lọ lé mọ́ fẹ́ lọ mú nǹkan lé. Èyàn lọ mú nǹkan lé. Ẹ ṣeun. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa. Ọlọ́run ọba yóò bá a ṣe àlékún ọlá àti àlékún ọlá yín. Àlàáfíà ara tó péye òun lẹ̀ sì fi lo dáwọ́là náà pẹ́. Ọlá hawla wala quwwata illa billahil azim. Alhamdulillahi rabbil alamin. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ rí wípé ọ̀rọ̀ bí ọpẹ́ kì í tán lọ́rọ̀ tèmi. Ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán lọ́rọ̀ tiwa náà. Àdè ní dúpẹ́ túláàsì lágbára Ọlọ́run. Ọba tún fún wa láǹfààní láti tún ṣe ètò tèní Ramadan ọdún yìí. Ọlọ́run ọba ò ní jẹ́ ká fi dágbére o. Ọlọ́run ọba Allah á jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Bàbá wa ẹ bá wa kí àwọn èèyàn wa kí wípé lágbára Ọlọ́run á tún máa pàdé ní orí ètò ìsíwájú àti síwájú sí. Ẹ bá wa kí àwọn èèyàn wa kí bá wa dágbére fáwọn ará ilé. Olùgbọ́ wa tẹ́ ń bẹ nílé, Ọlọ́run ní jábẹ́lì ìdágbére o. Àmín ya Allah. Wọ́n ní ìbẹ̀rẹ̀ Ramadan ìkẹ́ni, àárín rẹ̀ àforíjìn, ìparí rẹ̀ máa ń tú ẹrú, ẹni tó bá jẹ́rú tẹ́lẹ̀ á sọ́dọ̀mọ́, á túlẹ̀ nínú ẹ̀ṣẹ̀. Ọlọ́run wọ́n ṣàtú gbogbo alẹ́ nínú ẹ̀ṣẹ̀ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ àtẹ̀sìn tá a ti ṣẹ̀ nínú àwẹ̀ ni wọ́n ha gbogbo ìdànù táwa dẹ̀ bí ọmọ tuntun gbà tá a bá parí àwẹ̀. Ọlọ́run mọ́sá jẹ́ kó ṣeé ṣe fún wa. Àṣetán Ọlọ́run ìjọ jẹ́ alérè. Ọlá aláhàúlà wala quwwata illa billah. Ẹ bá dárúkọ ní fáwọn ará ilé. Èmi ni Alhaji Abdulsemi Arikeusọlá Aláàdùn. Ǹjẹ́ títí ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti bá àwọn ojúgbà wa pàdé lórí ètò wáàsí àwẹ̀. Orúkọ tèmi náà ò tí ì yípadà. Abdulhakeem Adétọ́lá Adémọ́lá Mr. Royalty lórúkọ mi.